adájọ́ tó ti sọ one or two things tí à ń expect àwọn lọ́ọ̀yà wa kàn jáde síta bẹ́ẹ̀ yẹn kàn wá bá wa àdírẹ́sì àwọn èèyàn. tó mídíà ni Yes, ma'am. Hello, ma'am. Àwọn lọ́ọ̀yà wa fẹ́ bá wa sọ̀rọ̀ ń sìn. What took place in the court today is my name, sir. First, my name is Bode. Okay, sir. Yes, you're welcome, sir. Welcome, sir. Thank you. Thank you. The court gave a well-considered ruling on the matter. A well-considered ruling. The ruling centered on local standard, on the issue of forum, that is where the suit can be instituted, and came to a conclusion that the defendants in this matter they all reside in Abuja, and that the proper place for the institution of that suit will have been in Abuja. That's the issue of the forum, that is where to litigate. Secondly, the court considered the issue of local standard and came to a conclusion that the claimants did not specify who they represent in that case. What they specify, they just specify who they represent and who they are, on whose behalf they are filing the action. The court now said they cannot be filing or instituting their action on behalf of 200 million Nigerians, and that if it decides the issue that they have no cost, that is, they have the right to institute, that will mean that the interest of 200 million Nigerians has been decided by the C/6 people. That is just the ruling of the court. And the matter was not dismissed. It was struck out. That means the claimant can still come back properly in another venue. The matter was merely struck out, not dismissed. So that means the claimants, if they are well prepared, can still come back and litigate that matter in the proper place, which is Abuja, where the defendants all reside. That is what the court has decided through the ruling. Okay, thank you, sir. Please, sir, can you help us to relate all this in Yoruba language? Ẹ ṣe nǹkan tí ilé-ẹjọ́ sọ ní ilé-ẹjọ́ lẹ́nìí wọ́n ṣe ìdájọ́ lórí ohun tí wọ́n gbé wá ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ Nàìjíríà local standard wà láǹkan tán wá láti pé ẹ̀tọ́ àwọn tí ó pẹ́ ẹjọ́ láti pé kàn fi inú wọn hàn lẹ́yìn kejì lórí ibi tí wọ́n ti pe ẹjọ́ sóhun tí ilé-ẹjọ́ sọ báyìí ni pé wọ́n ní àwọn tí wọ́n ń péjọ́ pé ń tòótọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pè ṣùgbọ́n wọn sọ ẹni tí wọ́n wá ṣojú nínú ẹjọ́ yẹn pé àwọn mẹ́fà nínú ogunlọ́gọ̀ èrò bíi 200 million ní Nàìjíríà pé wọ́n lè fi ẹjọ́ ti àwọn mẹ́fà yìí ẹjọ́ tán pè kàn fi decide tí ó ṣẹlẹ̀ sí ìbá 200 million Nàìjíríà pé àwọn mẹ́fà yẹn ó yẹ kán lè sọ fún wọn represent ẹni báyìí tí àwọn mẹ́fà kó gbogbo tó jẹ́
èròǹgbà wọn Papọ̀ yìí ni. ẹ̀yọ pé òun náà ṣojú pé sọ pé mẹ́fà yìí pé wọ́n ṣe àtàrà represent ìkejì wọ́n ní àwọn tí wọ́n pè lẹ́jọ́ Àbújá wà pé sọ Àbújá dẹ̀ rí ìjọba mẹ́fẹ̀ẹ́fà pè lẹ́jọ́ yẹn wà nìkan lè ẹ̀ka ti pé ẹjọ́ so ilé ẹjọ́ òtú ilé ẹjọ́ kan wọn fagilé àní wọn ìgbóni ìgbésí wọn wọn kánṣu ẹjọ́ wọn kàn ní pé wọn kàn strike out ní pé kí wọn tí wọn bá tún ní ààyè láti tún gbérú gbèsè bẹ́ẹ̀ tí wọn bá ti rẹ́dì tán wọ́n lè gbérú gbèsè yẹn so ẹjọ́ yẹn kan bẹ́ẹ̀ ṣe wà báyìí wọn kàn ní kàn padà lé kàn lọ túnra mú níwọ̀n níwọ̀n sọ pẹ́jọ́ yẹn ti kó pátápátá bẹ́ẹ̀ ni so kẹ́hìn lè padà lọ lé kàn lọ túnra mú wa dájú ìjọ ti rí. ẹjọ́ sáà mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa kí ni ìtumọ̀ ọ̀rọ̀ táwọn olóyìnbó máa ń sọ pé injustice to one is injustice to all tí èèyàn mẹ́fà tára bá ń ni wọ́n ṣé wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé ara ń ni wá o kò pọn dandan tí wọ́n bá dúró tó bá ní àwọn represent ẹgbẹ́ kan tí gbogbo ẹgbẹ́ òun náà tó bá yẹ pé 5,000 ni wọ́n tí ẹjọ́ bá sọ pé just 5,000 people out of 200 million that means pé ìyà lè máa jẹ nìkan àbí kó jẹ 5,000 people wọn lè sọ̀rọ̀ nítorí pé wọn represent gbogbo 200 million tí wọ́n bí mímọ̀ bẹ́yẹ̀ lè bá wa yan tó rọrùn náà ọ̀rọ̀ náà. ṣe wọ́n pé ìlú méjì ló máa ń regulate òfin wọ́n pè nìkan ní equity ló máa ń regulate ìdájọ́ wọ́n pè nìkan ní equity wọ́n pè nìkan ní law ṣe ní equity yẹn tó fi àbẹ̀ sí law ní pé òun ibi tí òfin ti mú nǹkan lé equity àárọ̀ díẹ̀ ṣe àdásàn wọn àárọ̀ ibi tí òfin ti gbé nǹkan gbóná equity àbò tútù sí ṣe rí it is true bẹ́ẹ̀ yín sọ ìwòtọ́ ni gbọ́dọ̀ sọ pé injustice to one is injustice to all. ṣẹ̀dá ọmọ yìí pé ilé ẹni tó ṣe olùdájọ́ adájọ́ ilé ẹjọ́ bóun ṣe rí òfin sí ní èròǹgbà tiẹ̀ ní gẹ́gẹ́ bí tó ti jòkó ó lè yàtọ̀ sí èròǹgbà ẹlòmíràn tí ó bá tún gbọ́ ẹjọ́ ẹgẹ́tẹ̀ ìjókòó tó ń wá yẹn èròǹgbà tiẹ̀ lórí intagbọ́bá síbẹ̀ òun ló sọ bó ṣe rí sí yẹn. bọ́sẹ̀ mọ̀ pé wọ́n máa ń sọ pé silence means consent láàárín àwọn 200 million ẹ̀ tán bá ara wọn tó sọ pé kò tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀ ṣe bó yẹ kí ilé ẹjọ́ kan dúró pé káwọn yẹn kan jáde láti sọ pé nǹkan táwọn ará ibi ń ṣe o kò tẹ́ wa lọ́rùn àti pé lójú ti yín gẹ́gẹ́ bí agbẹjọ́rò kí ni ìgbésẹ̀ tí ẹ rò pé a lè gbé tí a bá fẹ́ gbé ẹjọ́ náà padà lọ láti rí i pé ó ní local standing. ẹ ṣe àràbàtúrà mú tó bá wá ní ìyẹn di àtúkú ọbẹ̀ di àtúnṣe bó ṣe gba aṣọ ìnà abẹ́kásá lórùn ètò ìbọn wa let us keep it dry wọn padà ṣùkà padà sílé mo rò pé láti máa pe ojúgbà mi tó wà l'Ábùjá àtàwọn tó wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn amòfin wa àjọ wa àwa ṣe what is called brainstorming lórí gbèsè tó yẹ a máa gbé next nǹkan náà pè ní brainstorming lórí gbèsè a máa gbé next àgbọ̀rọ̀ náà so àní sàgbọ̀ aṣọ alóhùn báyìí. ẹ ṣé gan sà bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé nípa ìgbésẹ̀ tó kàn tí ẹ máa gbé pé ẹ ní expose ẹ̀ ń bíbà I understand yìí but ẹ bá rí election Èkìtì tí ó jẹ́ dìmẹ́dìmẹ́ nǹkan tá a sùn sí court ẹ rí i pé Saturday on the 18 June ni election yẹn kí ni ìgbésẹ̀ tí ó lè ṣẹlẹ̀ before the Saturday yẹn ṣé after the Saturday ni àwọn ìgbésẹ̀ tẹ̀ ń sọ yẹn àbí before the Saturday. ẹ ṣe lọ́wọ́ tá a wà lórí election tí ó fẹ́ wáyé ní Èkìtì sí today is Tuesday bí òfin ṣe máa operate kò sí ẹni application tá a lè gbé wá síbi ẹjọ́ báyìí lọ́wọ́ tá a wà yìí bí a kàn sí execution judgement yìí not restrain INEC from conducting election a ṣòro fún ilé ẹjọ́ láti gbọ́ ìtàlùkù application yẹn for one reason ẹ jẹ́ ká wo kéèsì Aláàfin of Ọ̀yọ́ àbí kéèsì Báṣọ̀run MK Abíọ́lá pẹ̀lú olóyè àbùdá Ọlọ́run kò ṣe bí ńgbà àkọ́fẹ́ jẹ Báṣọ̀run Ọ̀yọ́ tí Ọlọ́run ṣe gbígbé akínyẹ́ fún injunction lọ sí court pé wọ́n gbọ́dọ̀ install Báṣọ̀run Abíọ́lá 2 days to the election or 3 days to the election. ìdí ilé ẹjọ́ sọ ní pé all preparations have been made pé it will amount to injustice láti fi kán lọ restrain ní àwọn Aláàfin wọ́n máa fi Báṣọ̀run jẹ oyè kan òun ni wọ́n fi grant injunction Ọlọ́run kò ṣe bí nígbà yẹn àgbẹ̀yìn ìsàlùkù tí jọ̀sán pé bóyá ká bá still execution judgement báyìí ká between now and tàwọn ká execution judgement kó lè di pé a satisfy all kó lè di pé gbogbo pépà wa ó wọlé ní court of appeal time àti lọ because tàwọn ká file still execution báyìí between now and tomorrow of this ruling ni kò ṣe judgement àmì ruling ni then
wọ́n strike out ní kò ń ṣe judgement àwọn ẹni ká stay ruling yìí because àmì ká stay ruling yìí between now and tomorrow court of appeal lè gbé wá títí Saturday because of the processes that to normally take. So àwọn ẹni ká file allegation for interlocutory injunction ilé ẹjọ́ sọ pé òun ti gbọ́ ẹjọ́ yìí wọn náà wòlé grant injunction mọ́ pé àwọn ti gbọ́ àwọn ti deliver ruling the court is now from trust of issue kò tún lè jókòó lérí ìdájọ́ ara ẹ̀ mọ́ so court of appeal àti sọ pé file àmì àdìláwífà tí of execution sí bíbáyìí still afa ní kọ́ láti gbọ́ ìyẹn bíbá ìgbésẹ̀ àbáyé fáyọ̀ tí o bá grant aláfẹ́ lọ sí court of appeal lọ́gbọ̀n wọn fún wa kí o bí same application kí court of appeal to sit and not be up to 2 weeks time so wọn sọ pé let us keep our gun para dry and come out from another angle àwọn ṣe mọ́ra because ní inú òfin wa àmì nínú kíní wa wọn kò kíní kan ní order of kíní àwọn order of mandamus statutory and some other things ìgbésẹ̀ mi wà láti di peter fi lè compare president of Nigeria who call for referendum that will call order will bring the order of mandamus into play that one order of mandamus ó wà lára àwọn ètò statutory prohibition order prohibition àwọn kíni àwọn ètò kan wà tí olóyìnbó jẹ tí àwọn olófin wa ti ṣe sílẹ̀ jẹ́ pé a lè gbé gbèsè láti file another case ká compel president through an order of mandamus pé wọ́n sọmọ́nu àbí kan call for a referendum on the Nigerian constitution that said that those things we can take then two order of prohibition we can so àwọn kan wọ́n mú sẹ́fúkà keep them part of our drive we will certainly come out in another way. bọ́sà lí ọgbọ́n ọmọdé tiwa ṣé àwa rí i pé nígbà tí ó bá máa rí bẹ́ẹ̀ àwa rí i pé ṣé adájọ́ ò yẹ kó kọ lẹ́tà sí INEC pé election yìí ó yẹ kó postpone until tí kéèsì bá tó end. ok ẹ bá wa explain fún ó ní question táwọn èèyàn ń béèrè níbi dáì sọ. yes adájọ́ lè dé kọ lẹ́tà sí INEC but INEC is not easy nítorí ìbáṣẹ jẹ party ní kéèsì for information kò lè kóòtù lè kọ lẹ́tà sí ọmọ ẹ jọ kí wàá ní àmọ̀ràn yín fún àwọn èèyàn wa. ẹ jẹ́ ká fọwọ́ wọnú ká padà sínú ilé àwọn amòfin Oòduà ká padà lọ ṣe àpérò on the way forward. ẹ ṣé gan sa ẹ jọ orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Bode ọ̀rẹ́ sà ẹ ṣé gan sa. ẹ̀yin bàbá wa ẹ̀yin wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn lọ́ọ̀yà wa o ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ ṣé gan o ohun tó kàn wọ́n ti sọ pé ká má expose ẹ̀ wípé a máa gbọ́ later so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa náà la ṣì máa rẹ́yìn wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ pé we know what to do ẹ ṣé gan wọ́n ti ń lọ yẹn so a máa mọ what to do lẹ́nu ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè láìpẹ́ láì jìnnà. bàbá ẹ káàárọ̀ sà ẹ ra sà ẹ jọ̀ọ́ ṣe lè sọ orúkọ yín fún wa sà. orúkọ mi ni ọ̀gbẹ́ni Adébánjí Àṣà. ẹ jọ̀ọ́ kí ni ohun tí ẹ bá wá sí ilé ẹjọ́ lè ní sà. a wá fún ìgbẹ́jọ́ tí a pè lórí àìbófinmu constitution Nàìjíríà so afẹ́kàn da constitution yẹn nù pé kò bófin mu kò tiẹ̀ wúlò kí wá ní lépa kí ni nǹkan gangan tí wọ́n fi dídì sùn ẹjọ́ gangan ẹjọ́ ẹ láyé àwọn èèyàn wa ń lé. number one election tí ó yẹ kó wáyé ní Ọ̀ṣun àti Èkìtì 1999 constitution yẹn náà ló gbé lẹ̀ tó níwọ̀nba ìgbà tá a bá ti tàpá àbí tá a ti kẹ̀yìn sí constitution yẹn pé kò dáa so irú election kankan ò yẹ kó wáyé lábẹ́ constitution yẹn náà. gẹ́gẹ́ bí àmọ̀ràn wo lẹ wá lè fún àwọn èèyàn wa
gẹ́gẹ́ bí election tó wà lójú ọ̀nà yìí tí a dẹ̀ tí mọ what to do now ẹ jọ̀ọ́ àmọ̀ràn wo lẹ lè fún àwọn èèyàn wa. nǹkan tí mo lè gba àwọn èèyàn wa mọ̀ràn náà ni pé ká fọwọ́ wọnú ká jẹ́ kò sí bá ṣe lè dá election dúró mọ́ báyìí. lágbára Ọlọ́run ìgbẹ́jọ́ sì bó ṣe ó ṣe ń continue. tá a bá fà tá a jàre ọ̀rọ̀ election sì ṣe é dànù. bàbá àti wà ń bẹ̀ lọ́dún kan bàbá àti wà ń bẹ̀ lọ́dún méjì ó sì ṣe é dànù. ẹ ṣé gan sa ẹ̀yin bàbá wa ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí tí a bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ondo State ní ìlú Ọ̀wọ̀ ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ní ọjọ́ Sunday nínú ilé ìjọsìn kí ni báwo ni ìṣẹ̀lẹ̀ ń ṣe rí lójú yín kí ni ohun tí ẹ rí sí. nǹkan tó burú jáì gbáà nítorí kò tẹ yẹ kí nǹkan bẹ́ẹ̀ kó ká wa mọ́lé nílẹ̀ Yorùbá. mo rí pé àwọn ará bíi wọ́n ń try láti pa àrokò ní àrokò náà fìyàn ṣe but àwa náà àràbàdúrà mọ́ la máa fi ṣe òròǹgbárèrè. màá kàn rọ àwọn èèyàn wa kó jẹ́ ká dìde pẹ̀lú ìṣọ̀kan pẹ̀lú òtítọ́ kájọ jàjà yìí débi òmìnira Olúwa gbé wa. ẹ ṣé gan sa bàbá wa a máa rí yín báwo tó bá tún dọjọ́ mi àtúmọ̀ interview ẹ ṣé gan sa.